أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة وقاتل الكفار وعبد ربه حتى أتاه اليقين. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àgẹ́ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. adúpẹ́ fún Ọlọ́run tí ó ṣe wá ní mùsùlùmí. Ọlọ́run kó má jẹ́ a ṣe nǹkan míì lẹ́yìn Islam. ìkẹ́ Ọlọ́run kó má bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé ẹ̀ àtàwọn sàhábà ẹ̀ àti àwọn tí wọ́n gbé gìgísẹ̀ wọn lórí ìmọ̀nà tó ṣe ńlá Muhammad mú wá, tí wọ́n sì ń rìn lórí ẹ̀ látànà títí tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. àtúbọ̀tán rí Ọlọ́run bá lè kí ọlá kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ẹ rí pé ẹ tún rí wa lónìí. nǹkan tí ó gbé wa wá òun náà ni nǹkan tí ó kà wá láyà láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láàrin àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá. torí pé èèyàn lè lójú kó má ríran, ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá àlékè ọlá bá ní ó lójú kó tó ríran, tọ́lọ́run tó fún lójú inú, orí ńlá lọ́wọ́n bá ṣe fún. nínú nǹkan tọ́pọ̀lọpọ̀ èèyàn ò rí lónìí, bó ṣe jẹ́ pé wọ́n bá jogún ojú fún wọn, òun ni pé bí Nàìjíríà ṣe wà lónìí, Nàìjíríà tòní ó yàtọ̀ sí Nàìjíríà tàná tá ń bá bọ̀. àṣẹ orílẹ̀-èdè wa òní kò sí ní ọwọ́ àti ìkápá àjọba wa mọ́, kò sí lọ́wọ́ àti ìkápá àjọba wa mọ́. ó tèkì pé kí èèyàn ní àríwòye, kéèyàn sì jẹ́ ẹni tó jẹ́ pé ó ti ka ìtàn tàná, ó sì gbàgbọ́ yí nǹkan tó ń lọ láyé lónìí, kéèyàn tó mọ̀ yí pé Nàìjíríà ó ti bọ́ lọ́wọ́ àwọn tó ń darí wa. tìlú bá bọ́ lọ́wọ́ àwọn tó ń darí ẹ̀, àwọn kan wà tó jẹ́ pé yóò affect ju àwọn kan lọ. nínú àwọn tí ọ̀rọ̀ Nàìjíríà ní tí ó affect jù, òun làwọn mùsùlùmí Nàìjíríà. bóyá láti ilẹ̀ àríwá ni o, àbí látọ̀dọ̀ àwa Yorùbá ni o, àbí lọ́dọ̀ àwọn ará East ni. Nàìjíríà tòní kò favour àwọn mùsùlùmí. mi ò sì rí gẹ́gẹ́ bí nǹkan tí ó favour àwọn mùsùlùmí. aburú tó sì ń bọ̀ níwájú, àfi kọ́lọ́run bá àlékè ọlá kó là wá, kọ́lọ́run bá yà wá yà. ṣé wọ́n rí bá a ṣe wá sọ pé àwọn mùsùlùmí òun lè wu Nàìjíríà tòní tí ò sí lọ́wọ́ ìjọba yìí, tá a sọ yìí pé àwọn gangan ni wọ́n jẹ́ victim, páwọn mùsùlùmí ni. ṣé wá ní nínú àwọn mùsùlùmí yẹn, àwọn tágbàkú ẹ̀ tá ní láti bẹ náà lé lórí pé kó má jà, èyí tó ń mì lókè yìí pé kó má jà, tí ó affect jù, òun ni mùsùlùmí ilẹ̀ Yorùbá. ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ìjì ń jà, atẹ́gùn sì ń fẹ́, Ọlọ́run bò ní jẹ́ ó gbé wa lọ. mùsùlùmí ilẹ̀ Yorùbá lónìí nílẹ̀ ní ìtòmọ́, more or less they are like endangered species. ṣùgbọ́n èyí tó wá burú jù nú ọ̀rọ̀ òun ni pé tó bá jẹ́ pé ojú oorun ni wọ́n wà ní, à á sọ pé mùsùlùmí ilẹ̀ Yorùbá ó tají ńjọ́ kan. a sì lójú oorun, ojú ayé la wà, ṣùgbọ́n jó là ń jó. àwọn bàbá àtàná tí wọ́n fi èso ẹ̀sìn lọ́lẹ̀ nílẹ̀ Yorùbá, wọ́n ṣe wàhálà púpọ̀. àwọn oníkéwu inú wọn wọ́n ṣe wàhálà, àwọn oníwèé inú wọn wọ́n ṣe wàhálà, àwọn olówó inú wọn wọ́n ṣe wàhálà. generation titi wa tá a wà lónìí, àti rí nǹkan kan fi kún nǹkan tí àwọn ní filẹ̀.
tá a bá ń sọ̀rọ̀ àwọn oníkéwú nínú àwọn ti generation tiwa àti onísúnà nù wa haraki ni o àbí sálàfí àti sufi generation ti tiwa àṣàyíra ni o àbí sufi tó jẹ́ pé tìjàníyà ni o kọ̀dìríyà ni o irú yòówù sufi jàfàríyà ni o téèyàn lè jẹ́ bóyá àkídà sàlàfíyà ni o àbí àṣàyíra ni o àbí pé mọ́sí àbí ojú ọ̀nà tí kò wá lè rìn ta nínú wa la lè tọ́ka sí pé ó gbé nǹkan kan kalẹ̀ tó fẹ́ẹ̀ tó nǹkan tí Sheikh Adam Abdullahi Al-Ilory gbé kalẹ̀ ságígì ta nínú wa ló ṣerú iṣẹ́ tí Sheikh Murtada Abdulsalam tí wọ́n ṣe sílẹ̀kùrọ̀ ń bàdàn ta nínú wa ló ṣe nǹkan tó fẹ́ẹ̀ tó nǹkan tí bàbá wa Sheikh Abdulbaki tó ṣe sí wò pàápàá jùlọ nínú generation yìí ta lẹni tó ṣe nǹkan tó fẹ́ẹ̀ súnmọ́ ìgbìyànjú kéwú ilé kéwú tí bàbá wa Alhaji àgbà Sheikh Kamaldeen Al-Adabi gbogbo àwọn ọlọ́kan òjọ̀kan lé kéwú tí wọ́n fi ilẹ̀ tó fi lọ́lẹ̀ sí lọ́rin àwọn èso táwọn bàbá yìí tí wọ́n sólẹ̀ lórí ilé kéwú òun láyìí ń gbára lé láyìí fi ń já àfáà láyìí sì fi ń jẹ́ èèyàn kò sẹ́ni tó ṣe nǹkan kan tó fẹ́ súnmọ́ ìgbìyànjú àwọn bàbá yìí kódà àwọn ọmọ wọn àtàwọn tó jẹ́ kàléfà ní o àtàwọn tó súnmọ́ ẹ̀yìn nínú ogún bàbá wọn ní o kò sí ìkankan tí gbìyànjú ẹ̀ tó tó nǹkan tí bàbá wọn ṣe lẹ̀ èyí tó kọ tírà nínú àwọn bàbá tá a sọ yìí gẹ́gẹ́ bí bàbá Sheikh Adam Abdullahi Al-Ilory kọ́nà ọba àlíkíọ́lá kó bá kẹ́ wọn òjògẹ́ kọ́nà ọba àrọ́ sínú sàárì wọn adúrú wàhálà tí bàbá ní ṣe àti tírà tó kọ àwárí kan nínú gbogbo ọmọ wọn pátápátá gíga àrùn ṣe lọ tó lórí ilẹ̀ àárí kan tó kọ tírà kan tó fẹ́ẹ̀ tó ìkan nínú nǹkan tí bàbá kọ kódà èyí tí bàbá kó jọ tó kéré jù tá a lè fojú kékeré wò jù nínú tírà wọn tí gbogbo ọmọlé kíwọ ẹgbẹ́ títí ń ká fàwákìwù sákìtọ̀ kò sí ẹnìkan tó kó nǹkan kan jọ tó fẹ́ súnmọ́ abẹ́lẹ̀ ń ta sí àwọn èyí tó tóbi tó gbajúmọ̀ nínú àwọn tírà tí bàbá yẹn kọ mò ń sọ ọmọ bíbí wọn nínú sìn mi ò tún sọ ọmọ kéwò bàbá Murtada Abdulsalam wàhálà tí wọ́n ṣe tí wọ́n filẹ̀ òun làwọn ọmọ wọn jókòó tì kò sí kankan nú àwọn ọmọ wọn tó lè gbé dìde àbí tó lè nàró nǹkan tó tó nǹkan tí bàbá yẹn ṣe àbí ti bàbá wa Sheikh Kamaldeen Al-Adabi ni àbí ti bàbá wa Abdulbaki ni wò ni àwọn èyí tó já wọn àfáà nínú àwọn bàbá wa tàná lélẹ̀ ìgbìyànjú wọn àbá tábà tún bọ́ sọ́dọ̀ àwọn alákọ̀wé àwọn níwò ìyà tó jẹ́ àwọn mùsùlùmí lánàá wọ́n wá dẹ ẹgbẹ́ lẹ̀ ní kéréje Ansarudeen dé Nawarudeen dé Anwarul Islam dé Zumuratu dé àwọn ẹgbẹ́ tí wọ́n wá dálẹ̀ yìí ó jẹ́ àwọn ẹgbẹ́ tó jẹ́ pé wọ́n gbé lórí hadaf tó nípọn àwọn objective ní ó nípọn débi pé àwọn èso oríṣiríṣi ló jáde ń bẹ̀ bẹ́ẹ̀ bá dé àwọn ìgbèríko míì tẹ́ ẹ rò pé yẹn wà ń bẹ̀ ẹ bá primary school or secondary school Ansarudeen ń bẹ̀ àìmọye ibòmíì ta lè lọ ní north Ansarudeen ìṣẹ́gbẹ́ ilẹ̀ àríwá o àwọn ò lọ ṣe nǹkan míì ní Kẹ́bí ní Zaria à lọ ṣe nǹkan míì ní Maiduguri tá a bá máa dé ìgbèríko míì báyìí Ansarudeen primary school Ansarudeen secondary school ẹ wo wàhálà táwọn bàbá ní tí wọ́n ṣe àwọn alákọ̀wé inú wọn nìyẹn school àwa lónìí àfi tí kò wá ò bá ní school títí ẹ̀ school tí kò wá tó wá nìyẹn a try láti fi enrich ara wa ńgbà tí mo ṣe interview fún àwọn àgbààgbà Ansarudeen ipe bo ni wọ́n ti rí àwọn ilẹ̀ yìí pàápàá jùlọ àwọn èyí tó wà nílẹ̀ Yorùbá wọ́n ní family kan ní ó kàn sọ pé tó wọ́n fẹ́ kọ́ ilé ìwé o Ansarudeen ẹbí títí wa a fún yín láti bí débi ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́nì wọn ò rà àwọn èèyàn ni wọ́n sacrifice ẹ̀ àwọn ò ralẹ̀ tá a fi kọ́ school fúnra wa owó náà àní ẹ jẹ́ wá wo àwọn olówó tàná
àná ló produce bàbá Moshood Abiola mùsùlùmí nílẹ̀ Yorùbá àsìkò ní làwọn èèyàn fojú ọ̀wọ̀ wo mùsùlùmí nílẹ̀ Yorùbá àná ló produce bàbá wa Fọláwíyọ mùsùlùmí nílẹ̀ Yorùbá àná ló produce bàbá wa tó kú láìpẹ́ yìí bàbá wa Àríṣekọ́lá ẹ wá jẹ́ kí n gbọ́ ní generation títí wa talẹ́ni tí ó jẹ́ pé gbìyànjú ẹ̀ nínú òwò ó tó tàwọn tí mo sọ yìí níjọ́ Àríṣekọ́lá ti lọ àárí replacement fún níjọ́ bàbá wa Fọláwíyọ ti lọ àárí replacement fún láàrin generation tiwa níjọ́ Tábíọ́lá ti lọ àárí replacement fún bẹ́ẹ̀ náà làwọn àgbààgbà àfa àtàná àárí replacement fún Sheikh Adam Abdullahi Al-Ilory oníkálùkù náà yìí ń bọ́ bí ó ṣàní generation títí wa a yìí ń bọ́ ni ẹ wo ọdún tí Sheikh Adam fi tó ti kú kódà ẹni tó bá nù wọn ò gba ti Sheikh Adam òun ò dẹ̀ wà lórí mọ́nẹ́hàjì ẹ̀ gan ẹnu ò wúwo fún láti fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí bàbá yìí nítorí pé conscience wa náà jẹ́rìí sí pé àwọn bàbá yìí wọ́n ṣe wàhálà fẹ́sìn wọ́n sì tán fún bàbá Murtada Abdulsalam bàbá wa Abdulbaki bàbá wa Sheikh Kamaldeen Al-Adabi àwọn míì tún wà lọ́lọ́kan òjọ̀kan tá a gbórúkọ wọn torí pé nínú àwọn àìmọ̀ à ń gbọ́ Málíkì Ṣáfi'í Hanbali Imam Malik Imam Shafi'i Imam Ahmad bin Hanbal Imam Abu Hanifa àwọn míì náà tún wà lọ́lọ́kan òjọ̀kan nínú àwọn fuqaha tàná tọ́lọ́wọ́n bá lékè ọlá òun fi wọ́n hàn àfàwọn tí wọ́n bá jìdò nínú ìmọ̀ ni wọ́n gbọ́n pa wọn bẹ́ẹ̀ náà la rí nínú àwọn tó jẹ́ pé àgbórúkọ wọn ṣùgbọ́n àwọn náà gbìyànjú nù tàná kí wá ní àwa fi òní tí wá ṣe fìtínà ó wá dàbí ẹni pàwà mùsùlùmí nìkan la wà ní Nàìjíríà ó dàbí pàwà nìkan la wà lórí social media yìí a fi ṣe àǹfààní àfàwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ tí ò nídìí gbogbo wàhálà ìdẹ́kẹ̀ ibi tó yẹ kí gbogbo wa máa kó ọ̀rọ̀ lọ láti máa lọ yanjú ọ̀rọ̀ ibi tó yẹ ká ti lọ máa parí ọ̀rọ̀ ibi tó yẹ kí wọ́n ti máa ránṣẹ́ pè wá ipe ó yá ẹpin lágbájá wá wọ́n mú sọ nǹkan báyìí kí lórí lọ́bẹ̀ tó fi wá wú sọ́wọ́ ọ̀rọ̀ tó sọ nìkó lórí ẹ̀ ibi tó yẹ kí wọ́n ti máa bá gbogbo wa wí ilé ẹ̀kọ́ tọ́lọ́wọ́n bá àlékí ọlá ní ó gbajúmọ̀ jù ẹ̀gàn ní tiẹ̀ Markaz Ta'lim Al-Arabi ni bóyá àlùbáríkà Markaz wá sọmọ́ àlùbáríkà Èkó tó ń fi ṣe jókòó sí ibẹ̀ wá ní fìtínà yìí ti ń wá tí fìtínà ilẹ̀ Yorùbá yìí tí ò bá bẹ̀rẹ̀ látorí Alájà Kaula àǹtí wa lókè ààrẹ yóò wá látẹnubọ̀dá wa Akéwùgbà Gold àwọn ilé yìí gbólóhùn kọ̀ọ̀kan tí bá ń wá jáde lẹ́nu wọn àdánwò ni fìtínà ni òun làwọn èèyàn máa wá rán lọ fòó tí ò bá wá lẹ́nu àwọn méjì yìí àgbákò ni ó wà látẹnu Mudirul Markaz bàbá wa Sheikh Habibullah Adam Al-Ilory ọlọ́ọ̀bá àlíkẹ́ ló ṣàtúnṣe àlámọ̀rí yín bàbá àwa kéré púpọ̀ a sì jẹ́ nǹkan kan nínú àwọn èèyàn tó yẹ kó gbà yín nímọ̀ràn mo try gbogbo ọ̀nà pé mo fẹ́ rí yín one-on-one ṣùgbọ́n gbogbo àwọn tó súnmọ́ yín tá à ń sọ fún wọ́n ń fọwọ́ blọ́ọ̀kù wa ni bàbá wàláhì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò nífẹ̀ẹ́ yín tí wọ́n wà àrándì yín nínú àwọn àgbààgbà Markaz wọn ò nífẹ̀ẹ́ yín ṣé sì rí ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́ ẹ dúró sí lórí ọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ nú àwọn èèyàn tí wọ́n já àfáà tó gbajúmọ̀ ni wọ́n ń sọ ipa àwọn ò mọ bí ẹ ti rí ìsọkúsọ tẹ́ ń sọ èmi mọ méjì mẹ́ta tí wọ́n ti sọ fún mi nínú àwọn àgbààgbà àfáà tẹ́ ẹ fọkàn tán àwọn original àfáà ni mo sọ o tẹ́ ẹ fọkàn tán tẹ́yìn náà orí wọn bí àfáà tí wọ́n ti sọ níbi tí mo wà pé àwọn ò mọ bí tẹ́ ẹ ti rí ìsọkúsọ tẹ́ ń sọ ẹ̀ẹ́dẹ̀ rí páwọn ẹni gbogbo àwọn kìíní tẹ́ ń sọ yẹn àwọn fúnra wọn kò jáde lẹ́nu wọn rí tó bá jẹ́ pé wọ́n gbàgbọ́ lórí mọ́nẹ́hàjì tẹ́ ẹ wà ní àtàwọn nǹkan tó ń jáde lẹ́nu yín àwọn náà ó máa amplify ẹ̀ wọ́n ó máa sọ ní gbogbo ibi tí wọ́n bá dé àbí kí wọ́n dúró lórí ẹ̀ ẹ̀yin gan fúnra yóò ti di mọ́sí àdí kan
bó ṣe tó torí pé àfáà gbogbo ilé ayé ni wọ́n pè. ṣùgbọ́n àwọn ẹni yìí wọ́n ń tàn yín ni. Mo dẹ̀ mọ̀ pé yín náà mọ̀ pé wọ́n ń tàn yín torí mo mọ̀ pé nínú nǹkan tí mo rí ń pa yín from a distance ni pé ẹlẹ́kọ̀ọ́ ni yín. Ó tóbi jù lẹ́nu tèmi láti sọ pé ẹlẹ́kọ̀ọ́ ni mí torí pé ẹlẹ́kọ̀ọ́ ni ó mẹ́lẹ́kọ̀ọ́. Àfáà wa lẹ jẹ́ ṣùgbọ́n mo mọ̀ yí pé ẹgbọ́n nú ẹgbọ́n lẹ́yìn ẹ mọ̀ rẹ̀ ẹ mọ̀ta wọ́n ń tì yín ni. Ṣé wá rí àwọn ọmọ kéékèèké tó kù tí wọ́n wà lára ń di yín àwọn kàn fẹ́ seek relevance on your shoulder wọ́n fẹ́ gun èjìká yín ni. Ẹni bá sọ ipe lóòótọ́ alhamdulilayi èmi mo nífẹ̀ẹ́ yín pé ẹ read wide wàláì ẹ kà nǹkan gan ṣùgbọ́n wa kékeré tá a jọ mọ kéwu yìí tó bá jẹ́ pé gbogbo nǹkan tá a kà àbí tí wọ́n kọ́ wa tàkásùsù wa nílé ẹ̀kọ́ tó bá jẹ́ pé gbogbo ẹ̀ la gbé síta la wá fèrè sí ni máa fi sọ̀rọ̀ ni àwọn èèyàn ó pè wá ń wèrè àwọn èèyàn ó pè wá ń wèrè àìmọye èèyàn tó ti sọ nǹkan tó kọ nǹkan sínú tírà àti sínú ìwé tí ò ṣe é sọ ṣọ́rọ̀ ni nìyẹn ṣe é sọ the German philosopher tó ní God is dead tó sì mú gbogbo ẹ̀rí ẹ̀ wá pé Ọlọ́run ọba ti kú táwọn èèyàn sì gbà ipe ọ̀rọ̀ ló ń sọ ṣọ́rọ̀ ni Jim Paul Sartre sọ ṣọ́rọ̀ ni Gabriel Marcel sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn lọ kọ́ àwọn tí wọ́n fi ṣe foundation ẹ̀kọ́ wọn nílé ìwé àwọn tí wọn ò mọ̀ pọ́lọ́ ń wà ní abèlè ń tàṣípà nàbí wáyé ṣùgbọ́n ìyá kọ̀ ka àwọn kinní ńgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn èèyàn ń ròyìn pé kọ́ìdà tẹ́ fi ń ṣiṣẹ́ òun ni kọ́ìdà Khalif Torof yapa sí nǹkan tó yí àwọn èèyàn lásìkò kan kó bá lè gbajúmọ̀ ṣùgbọ́n gbogbo wa mọ̀ pé kò ń ṣe kọ́ìdà ilé fi ń ṣe nǹkan ipò tẹ́ jókòó sí ni ipò gbajúmọ̀ ni ipò ẹ̀kọ́ ni ipò táyé ti mọ̀ ni ẹ̀yin gangan fúnra yín ṣàtìyà yín gbogbo ayé mọ̀ yín so kò ń ṣe pé relevance lẹ́ ń wá bá dákun wàláì ìgbà míì wà tó pé yàn á compromise even nǹkan tẹ́yìn assume kó jẹ́ truth and of course it's not acceptable the acceptable truth in the society even nǹkan tẹ́ mọ̀ kó jẹ́ truth ìgbà míì kí àwùjọ kó bá a so pọ̀ ìgbà míì nítorí pé there is greater danger fún àlìhùmọ̀ láwùjọ ẹ̀yin ìbá suppress títí yín kò sẹ́ni tó ń try láti dá yín lákẹ́ abìlẹ̀ ń ta sí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń sọ ọmọdé gan àtàwọn tí wọ́n ń tẹ́tí gbọ́ yín àtàwọn tí wọ́n ń pàtẹ́wọ́ fún yín wọ́n mọ̀ pé sọkúsọ ni ṣẹwárí tàwọn títí wọ́n burú jù òun ni àwọn tí wọ́n ń react sáwọn ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu bàbá Mudir Markaz àwọn ní pín sí méjì àkọ́kọ́ ni the so-called people of Sunnah bóyá sálàfí ni o àbí kò sálàfí ìkọjá àlà táwọn nìkan tí wọ́n fi ń dá sí ọ̀rọ̀ tí wọ́n sì fi ń dá yín lẹ́nu kẹ́ tí wọ́n fi ń ṣe rọ́dùn yín ó ṣeé ṣe kó jẹ́ pàníyàn tó dáa ó sì dá mi lójú pé àníyàn àti tara ẹ̀sìn ni wọ́n fẹ́ sọ ṣùgbọ́n nǹkan tí gbogbo wo mọ̀ ń pa àṣetánì ní pé kódà téèyàn bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run nígbà míì yóò jẹ́ kéèyàn gbàgbé Ọlọ́run nínú nǹkan tó fẹ́ ṣe ara èèyàn lèyìn ò máa wá rí tọ́lọ́run tó jẹ́ pé torí ẹ̀ nìyẹn fi jáde nì èèyàn ò ní rí mọ́ torí pé social media the ultimate objective of that platform òun náà ni láti popularize èèyàn to create fame for the object of an individual person láti lè jẹ́ kíyàn gbajúmọ̀ orí social media mo ti mọ̀ ẹlòmíì tí ò ṣe ẹ̀jẹ̀ èèyàn nínú ẹbí wọn ó ti ló kọ látara social media látara pé ó fẹ́ rọ́dùn Mudir Markaz ó fẹ́ rọ́dùn ó wá ń kọjá àlà èyí tí ò yẹ kó sọ ìkíláàsì ti wá bọ́ mbẹ́ àwọn àfáàsì sọ fún wa pé gbogbo orú nǹkan báyìí ipe nínú nǹkan tó lọ́wọ́ máa fi ń ṣàánú èèyàn téèyàn fi ń ṣe kòńgẹ́ ìyọnú Ọlọ́run òun ni tajdidu níyà èyí ó máa tún àníyàn ṣe ní gbogbo gbà àníyàn tó dáa ní ó bọ́ mọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n náà ń ṣe súnà lọ́wọ́ ṣẹwárí yìí tó burú ju táwọn ọmọ ìyá wa tí wọ́n náà wọ́n fẹ́ ṣàtúnṣe Mudir Markaz èyí tó burú ju tiwọn lọ òun làwọn tí wọ́n ní àwọn fẹ́ defend Mudir Markaz
àwọn ọ̀rọ̀ tí bàbá Mudir Markaz gan tí ò lè jáde lẹ́nu wọn ó ń jáde lẹ́nu àwọn ẹni. Báwo lè ṣe rí Jackman sí? Jackman ni a sọ̀rọ̀ bí ẹni pé kò mọ̀ pa Ànábì wáyé, a sọ̀rọ̀ bí ẹni pọ́lọ́wọ́n bò sí àbí kò wà lórí ìtẹ́ ìpọ́lọ́wọ́n bá àlekíọ́lá, a sọ̀rọ̀ bí ẹni pé òun gangan ló nílé ayé. ọ̀gọ̀rọ̀ nínú àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí wọn ò níran, ìmí gan ò níbi, ìbí oníbi lẹ́nu míì fẹ́ lòun fẹ́ defend, ó defend ẹ̀ títí ó gbàgbé ara tiẹ̀. kò sí ọ̀rọ̀ tí ò lè jáde lẹ́nu wọn. ní nǹkan tó dá mi lójú gẹ́gẹ́ bí àgbọ́yé mi nípa oslubu Mudir Markaz òun ni pé Mudir Markaz dáwà ni wọ́n fẹ́ ṣe, kò kí ń ṣe dìáyà. It's not out for propaganda, it's out for dawa, but with all a sense of apology. Mo sorry gan bí mo ṣe rí ni, ó ṣe é ṣe kó má rí bẹ́ẹ̀. Dáwà lórí àìmọ̀kan jáàlù ni ó tìkì gan, torí pé èèyàn lè ní mental adventurism, kíyàn read wide kó jẹ́ pé at a point that reading ó máa reduce yíyan to an intelligent fool. Baba Mudir Markaz ò kì í ṣe intelligent fool, is exceptionally intelligent and is not a wise ignoramus. Is indeed a wise individual, but àwọn nǹkan tí wọ́n ń sọ jáde lẹ́nu tí wọ́n bá máa categorize ẹ̀, wọ́n á categorize ẹ̀ síbi àìmọ̀kan. Àgàgà àwọn èyí tó ní ṣe pẹ̀lú ṣàkíyà àwọn sàhábà, tó ráwọn gangan ló dín díẹ̀ sí fún wa. ní nǹkan tó dìdá mi lójú ni pé ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n, ṣùgbọ́n àwọn tí wọ́n wá fẹ́ gbé wọn aláìmọ̀kan gbáà làwọn nì. kò sírú ọ̀rọ̀ tí ò lè jáde lẹ́nu wọn. àwọn ọ̀rọ̀ kan àti Mudir ò lè sọ láíláí, tí ò lè sọ láíláí àwọn Jackman ló sọ. torí ẹ̀ bàbá Mudir Markaz, you have a very high stake lórí ọ̀rọ̀ àlè umma yìí. ẹ jọ̀ọ́ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ bá wa tó, ọ̀dọ̀ yín ló yẹ ká máa kọ́rọ̀ wá. nítorí tó bá pẹ́ Sheikh Adam wà láyé ni at his feet òun ni gbogbo wa ò bá máa ìtọ́sọ́nà ìrìṣàdù wa, ìtọ́sọ́nà wa kò bá wá látẹnu Sheikh Adam lórí bọ́ọ̀lù wọn bá ṣe gbé kalẹ̀ nínú Al-Qur'an àti sunnah Ànábì wa Muhammad sallam. ṣùgbọ́n gbà tá a rí bàbá mọ́, bàbá náà ni ó kù. bàbá tó wáyé kó kù yìí, ibẹ̀ ni fìtínà ti wá. nígbà tọ́rọ̀ ọwọ́ wa burú jáì nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ wa parí síbi ọ̀rọ̀ èdè Lárúbáwá ká fi gbọ́ tírà yé, ká fi gbọ́ Al-Qur'ani yé, ká fi gbọ́ ẹ̀sìn yé, kò sí nǹkan mi. èèyàn ń sọ Lárúbáwá lásán báyìí, ó ń sọ Lárúbáwá ó sì í sọ, báwo nìyẹn ṣe wá dín jù. àwa lè kókókókókókó mọ́ torí pé Mudir Markaz sọ̀rọ̀, wọ́n sì kọsẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, àwọn èèyàn wá dìrọ̀ mọ́. ṣùgbọ́n àwọn èèyàn bá ti dìrọ̀ mọ́ bí ìbá ṣe pé Mudir Markaz náà, àwọn tí wọ́n ṣe wàhálà fún ẹ̀sìn ìlànà táwa fi bá a lónìí, Mudir Markaz náà ti fi bẹnu àtẹ́lù wọn. on a good day kò yẹ kí anybody ní àyà láti máa bí ẹnu àtẹ́ ẹni tó jẹ́ àlefa Sheikh Adam Abdullahi lórí. ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ báyẹn, àwọn èèyàn wọn ń kóra wọn níjànú láti bẹnu àtẹ́lù Sheikh Adam gan fúnra wọn. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́rọ̀ ò tí ì burú débẹ̀. torí ẹ̀ nígbà táwọn tún sọ títí wọn, Professor Khidir, gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ níbi ìwúyè lecture àfáàwà Ubandoma nílọrin, wọn ò dárúkọ ẹnìkan, ṣùgbọ́n gbogbo èèyàn ló mọ ibi tọ́rọ̀ náà, gbogbo ẹlẹ́kọ̀ọ́ ló mọ ibi tọ́rọ̀ náà tó ta fà sí. ìyẹn náà tún wá bẹ̀rẹ̀ láti fi wá jẹ́ kí ó yé wa ipe gẹ́gẹ́ bá àfáà ṣe sọ ike sọ fún gbogbo ẹni wa kulli man yadda'i bil ilmi ma'rifatan arafta shay'an wa ghabati an kashiya'u. ẹni tó jẹ́ pé ó ń kílèmù pé òun mọ nǹkan fil ilmi ma'rifatan aw fi falsafati ma'rifatan ipe bóyá òun ní ìmọ̀
òun sì ní òun gbọ́n nú gbọ́ lẹ́yìn àrọ́fùtẹ̀ ṣe ànúwọ̀gọ́ bàtí àǹkà àṣìyà ipe nǹkan kan ló mọ̀ ẹgbẹ̀rún nǹkan ó pamọ́ fún ẹ àwọn mistake tí ò yẹ ká note àwa note yẹ àwọn ilẹ̀ lárúbáwá tá a lọ gan tá a bá débì kódà nínú ọgbà yunifásitì àwọn lárúbáwá mi wọn ò ṣọ́ èdè tó bẹ́ẹ̀ ṣe ń ṣọ́ yìí ábìlì ń tà sí lọ́jà ábìlì ń tà sí gbòòrò ṣe bí bẹ́ẹ̀ sẹ́ ẹ̀ lọ́bì kankan àwọn kan wọ́n ṣàlọ́ àjì oníkálukú ń ṣayé ẹ̀ lọ pẹ̀lú àmìyá kò sì sí ẹnì kankan tó ń ṣọ́ ẹnì kankan àwọn èèyàn sọ̀rọ̀ ní National Assembly tí wọ́n ń ṣe mistake lẹ́yìnbó ní Nation newspaper wọ́n ń kọ English tó jẹ́ pé àárín mistake ń bẹ Punch newspaper àárín mistake ń bẹ èdè kò sẹ́ni tí ò lè ṣí sọ kódà èdè Yorùbá tá à ń sọ yìí àìmọye àṣìṣe ni mo ti ṣe ń bẹ nínú òyìnbó tí mo sọ yìí nínú Lárúbáwá tá a ṣe mistake kí nìyẹn níwádìí ẹ̀sìn fún wa fún àwa ń dìrọ̀ mọ́ nígbà Professor Baki sọ títí wọn tán tó yẹ kó bá ṣe ẹ̀wùn mi ipe kí wọ́n wọlé tọ Mudir Markaz kí wọ́n lọ discuss ni ṣùgbọ́n wọ́n sọ látara àtara torí pé ibi tọ́rọ̀ ń lọ yìí wàláì gbogbo àwọn tára bá ta a lè blame wọn látara àtara tí bàbá yìí fi sọ̀rọ̀ ńgbà bàbá mi náà tún ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ ilé ké wọn àwọn náà bá tún kọsẹ̀ lórí ọ̀rọ̀ hurufu jari ìyẹn náà bá tún di wàhálà oníkálukú wá bẹ̀rẹ̀ sí ni máa ṣọ́ra wọn àti wọ́n move kó mi pa ìṣó ẹ̀sìn àti ìṣó èdè Trump sì ti dé tí Trump bá sì lọ́bì kan ó lọ tú àṣírí àwọn mùsùlùmí ni gbogbo bí tí Trump wá lọ láyé ó máa ń lọ with metaphorical messages ni ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń wá lọ ó lè má ti ń bá sọ pé Trump mò ń lo Trump as an imagery or as a symbol fún gbogbo American president the American power tí America bá lọ ìlú kan wọ́n máa ń lọ pẹ̀lú metaphor ni ọ̀tọ̀ níbi tí wọ́n lọ ọ̀tọ̀ níbi tí wọ́n sọ pé àwọn nǹkan tó mú àwọn wá ọ̀tọ̀ nìkan tó wọ́n ń bá lọ gọ́gọ́ ọ̀tọ̀ nìkan tí wọ́n máa sọ pé mú àwọn wá weapon of mass destruction ni wọ́n náà wọ́n ń wá lọ sí Iraq nǹkan tí wọ́n sọ nìyẹn but eventually wọ́n sọ pé àwọn wá Al-Qaeda lọ eventually wọ́n lọ gbàjọba Saddam Hussein eventually wọ́n lọ destroy gbogbo ìlú yẹn bẹ́ẹ̀ náà ni ti Libya bẹ́ẹ̀ náà ni ti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni ti Venezuela ṣé wá rí àkọ́kọ́ nínú American foreign policy ní ayé yìí tí America máa sọ nǹkan tó fẹ́ jọ nǹkan tí wọ́n ń bọ̀ àṣì òun ni tí wọ́n ṣe Nàìjíríà yìí wọn ò fi bò Trump ní àwọn ń bọ̀ àgbèjà àwọn Kristẹni that's enough embarrassment it's enough insult fún gbogbo mùsùlùmí Sufi ni o Araki ni o Salafi ni o Sunna ni o gbogbo yìí tí ò bá jẹ́ wọ́n ní àwọn ń bọ̀ láti wá gbèjà nígbà tí wọ́n dẹ̀ sọ ní ìdánilẹ́kọ̀ọ́ tí mo máa ń ṣe ní every Sunday morning tẹ́fíkírọ̀ àwọn èèyàn béèrè wọ́n ní ṣé mo rò pé Trump ó wà mo ní wàláhì wọ́n ń bọ̀ ó kàn yìí sọ ni láàárọ̀ ọjọ́ tó sọ ní Sunday township mo ní wàláhì wọ́n wà mo ní tó sọ ni wọ́n wà àwọn èèyàn disagree pẹ̀lú wọn ni wọn ò ní wá mo wá tó wà ní ìdánilẹ́kọ̀ọ́ kan 2 weeks after mo wá ní tí wọ́n bá tún mo ní tẹ́ẹ̀fì wá mọ̀ pé láti wá destroy Islam ní Nàìjíríà ni wọ́n ń bọ̀ mo ní tí wọ́n bá dé symbolically mo ní Sokoto Caliphate ni wọ́n kọ́ attack mo ní Sokoto ni wọ́n kọ́ ń bọ̀ mi ò kún ríran láàárọ̀ ọjọ́ tí wọ́n bọ́ǹbù Sokoto èmi ò mọ̀ pé ti bọ́ǹbù àwọn èèyàn bá ń pè mí wọ́n ní báwo mo ṣe get information àwọn èèyàn náà wọ́n ń bọ̀ ṣé ẹ rò pé nǹkan tó ṣẹlẹ̀ ní North East ní Maiduguri ṣé ẹ rò pé kò wà coincidental ni wọ́n lo àwọn ọmọ mùsùlùmí tí wọ́n ní tàṣà dúdú lára gòlúwò fìdín tí wọ́n gba ẹ̀sìn nígbà wèrè wọ́n sì identify wọn wọ́n lò wọ́n sọ wọ́n di Khawarij wọ́n supply wọn lamunitions kí ló dé tó fi jẹ́ pé Maiduguri ni wọ́n lò torí pé Maiduguri ni entry gate Islam sí Nàìjíríà Kanem Borno òun ni Islam gbà wọ ìlú tá a wà Nàìjíríà tí wọ́n bá destroy fabric of ẹ̀sìn yìí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn so èyí tí wọ́n wá yìí wọ́n wá parí iṣẹ́ ni ibi tí wọ́n sì parí iṣẹ́ ibi tí Islam Jihad Usman Dan Fodio Khilafa ibi tó wà
ànígbà tí wọ́n wá ní àárọ̀ kùtùkùtù ọjọ́ Christmas, making it a Christmas gift for Nigerian Christians. ṣe rí ọ̀rọ̀ tó rọra bẹ̀rẹ̀ yìí ẹ fọwọ́ lẹ́rán, kódà Tinubu mọ̀ pé nǹkan ti ṣe. Ta ló wá fà? Táwọn mùsùlùmí tí wọn ò bá jẹ́ alákatakítí, táwọn mùsùlùmí ò bá kidnap, táwọn mùsùlùmí ò bá pààyàn, tí mùsùlùmí ò bá di Boko Haram, nígbà àwọn èèyàn gba wèrè mẹ́sìn tí wọn ò rẹ́ni dá wọn lẹ́kun, tí ò bá ṣẹlẹ̀, ṣerú àrífín yìí ó wá ṣẹlẹ̀ pé mùsùlùmí ń pa kìrìyó, mùsùlùmí ń pa kíní kan. nígbà táwọn èèyàn sọ pé mùsùlùmí ń pa kíní, àti pé wọ́n tún pa Christian náà, ṣebí wọ́n ń pa Muslim náà, kò ń ṣe kíní kankan. ọ̀rẹ́ mi kan wá make a beautiful analogy. ó ní kí n wá complain fún ẹ pé kìlọ̀ fọ́mọ ẹ, ọmọ ẹ ń nà àwọn ọmọ mi, kó wá fẹ́ mú excuse wá pé bó ma ṣe ń ṣe máa nìyẹn, apá mi ò ká, bó ṣe ń ná àwọn àbúrò ẹ ńlé náà nìyẹn, kí ló kàn wá pé ń ná àwọn àbúrò ẹ, àní kó má ná àwọn ọmọ tèmi mọ́. àwọn èèyàn sọ in the name of Islam làwọn fi ń pààyàn, wọ́n sì jẹ́ mùsùlùmí. argument dà nísìnyí tí ògiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀. ṣé wàá rà àwọn mùsùlùmí ilẹ̀ àríwá hamasatu di níyà ó ti wà fáwọn, that fervent emotion tí wọ́n lè fi resist aburú nígbà tó bá dàrú, tó bá dojú ẹ̀. headquarter Christianity òun nílẹ̀ Yorùbá, àwọn sì náà wá gbèjà. mi ò mọ bí tí yẹ ó jẹ lára Yorùbá Muslim, ní nǹkan tó jẹ́ mi òun làwọn àwọn ilé yóò sì mọ̀ yàtọ̀ láàrin Abibu àti Taofiki àti Kaula. kódà wọn ò mọ̀ yàtọ̀ sí Khidir, wọn ò mọ̀ yàtọ̀ tí gbogbo wa tá a jẹ́ mùsùlùmí. nígbà táwọn ọ̀tá wa bẹ̀rẹ̀ sí ní máa tí wọ́n wá ń ṣiṣẹ́ lọ tó ń plan lábẹ́nú, àwọn ò wá létò, kò sáwọn mùsùlùmí tó ń coordinate wa, kò sí àfijà lórí social media. gbogbo ibi tí wàhálà ìbá ti wá abẹ̀yìn torí tọlọ́hun, ẹ sì ẹ̀ wo àánú Islam, ẹ dẹ̀ bẹ̀rù fìtínà tó jẹ́ pé tó bá búrẹ́kẹ́ la tusibanna alladhina zalamu minkum khassa. àwọn tí wọ́n fa wàhálà yìí nìkankan ni ó kàn, gbogbo àlùmọ̀ ni ó consume. and Yorùbá Muslim oníṣẹ̀ṣe ní bias tiẹ̀, sentiment tiẹ̀, Christian ní tiẹ̀, àwọn ẹni yóò nífẹ̀ẹ́ yín. àwọn wa bọ́ sórí, wọ́n ti mọ̀ wá tán, gbogbo àṣírí wa láti tú. wọ́n mọ̀ strength wa, wọ́n mọ̀ weakness wa, wọ́n mọ̀ àwọn tó jẹ́ pé a lè fi, àwọn tó jẹ́ pé tó bá dágbá àwọn láàní kí wọ́n sọ̀rọ̀ fún wa. gbogbo àṣírí wọn ni wọ́n ti mọ̀, gbogbo wọn láti tú. ẹ lọ ka nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí ní Spain bó ṣe bẹ̀rẹ̀ lé o. Ọlọ́run bá àlékè ọlá kó mọ̀ jẹ́ ara gbáko nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwa mùsùlùmí. kọ́lọ́run bá kó ṣàánú wa. ẹ̀yin àfa wa ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun, mi ò wájà o, mi ò wájà. mo mọ̀ pé àwọn èèyàn ó bú mi lórí eléyìí, ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun. mi ò ní ẹ má bú mi o, mo mọ̀ pé ẹ lè nà mí, ṣùgbọ́n ti búbú yẹn mi ò ní ẹ má bú mi, bọ̀tẹ́ ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìtara ni mo fi wá sọ̀rọ̀, wàláì ìtara ni mo fi wá sọ̀rọ̀. mo kọ nǹkan kan jọ sí lórí social media, ẹnìkan nínú àwọn sympathizer Mudir Markaz dẹ̀ wá sínú box mi. èyí tó burú jù ní bóyá sọ, ó ní Ògún ló máa pa ẹ́ tọmọtọmọ. mo ní Ògún lẹ́bù wa ti dé lẹ́bù yìí, wàláì Islam gun òye. kọ́lọ́wọ́n bá kó jáde kó ṣàánú wa, ọlọ́wọ́n bá kó bá tó Islam yìí àlìúmọ̀ nílẹ̀ Yorùbá, kọ́lọ́wọ́n bá àlìkẹ́lá kó bá strengthen ẹ̀, ọlọ́wọ́n bá mú wa mọ́fà alẹ́ tí ó mú wa lọ́wọ́. subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.